Welcome to KEMI Talks. It's the 5th of July 2024. I have a message for Yabo Alice Uju, Auntie Ode. Auntie Ode Yabo. Boyfriend Eto in Istanbul, Turkey. Benga Noble, G Noble, Ashiwaju. I'm an investigative journalist. I know everything about everybody. To bá step on my toes, my expose. ẹ̀yin èèyàn wa arábìnrin tí wọ́n ń pè ní Kẹ́mi Olúnlọ́yọ̀ tí wọ́n tún pè ní KEM-KEM ó ti padà fèsì sí ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó tí ó sọ sí i o. Arábìnrin náà ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ níbí. Ó ní tí Ìyábọ̀ Òjó tí ó bá try òun, ó ní òun ó tú àṣírí Ìyábọ̀ Òjó síta lórí íńtánẹ́ẹ̀tì. Ó ní kó má gbìyànjú láti try òun. Ó ní investigative journalist ó ní òun lòun jẹ́ wípé tí Ìyábọ̀ Òjó tí ó bá ta felefele pé yóò gbóòórùn ara rẹ̀. Ẹ̀yin èèyàn wa, ìjẹ́ èrò wípé èyí ó máa jẹ́ kí Ìyábọ̀ Òjó kí ó back out nínú ìjà tí wọ́n ń jà yìí. Ẹ̀yin èèyàn wa, a ó máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ nísìnyí, ṣùgbọ́n ẹ má ṣe gbàgbé ní òpin fídíò yìí tí ẹ bá ti wò tán, nǹkan tí ẹ bá lérò, nǹkan tí ó bá yẹ kí Ìyábọ̀ Òjó ṣe àbí nǹkan tí ẹ bá rò wípé ó yẹ kí Kẹ́mi Olúnlọ́yọ̀, nǹkan tí ẹ bá rò pé ó yẹ kí òun náà ṣe, ẹ tẹ̀ sí comment section ká lè jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Ó ti yá, a ó máa play rẹ̀ fún yín nísìnyí. Ṣé Pọ̀lú ọmọ Gbénga? Mo fẹ́ kọ lẹ́tà sáwọn ọmọ ẹ̀, but mi ò like back and forth. Mo fẹ́ focus on ọ̀rọ̀ Mohbad. Ìwọ ló bẹ̀rẹ̀ diversions tó bẹ̀rẹ̀ sí post videos Kẹ́mi Olúnlọ́yọ̀ tó ń sunkún tó ń bẹ̀rẹ̀ fún urgent 2K tó lóun wá suicide. Irú èèyàn wo ni ẹ́? Bó tiẹ̀ post video yẹn dùn mí gan. Gbogbo àwọn fans ẹ̀ wá ń pè mí ní anti KEM-KEM, Ajimot, wèrè, PTSD. Did you see your own post, Yabo? Mi ò lè forgive you. The most mo lè ṣe ni kí n forget. Mi ò lè forgive you rárá. Ní 2019 tó lọ ṣe díẹ̀ ní Istanbul, àbó ti gbàgbé. BBL, ó lọ ṣe díẹ̀ ní Istanbul. Doctor ẹ̀, ó tún polówó doctor ẹ̀ lórí page ẹ̀. Àbó ti gbàgbé. That Turkish woman tó ṣe surgery ẹ̀. Benga Noble, G Noble. Ṣé Benga kọ́ ló ń bá sùn nígbà yẹn? Àbó ṣe ń bá sùn? Range Rover tó ń wà, ṣé Benga kọ́ ló rà fún ẹ? Ó yá confirm, answer that question. Question number 1. Ṣé òun kọ́ ló ra Range Rover yẹn fún ẹ? Ṣé òun kọ́ ni boyfriend ẹ? Gbogbo àwọn ọ̀tá Benga ń pè é ní Yahoo boy. Ìwọ àti Tonto, isn't that what you guys do? Ìwọ fẹ́ báyé Pọ̀lú jẹ́. Pọ̀lú tẹ́ pé industry person kan ni, responsible industry person. Nísìnyí, ó ti carry weight yẹn kúrò lára ẹ̀. Artists don't want to work with Pọ̀lú anymore. Many of the artists are going mainstream in America on their own. Want to long hire US publicists. Was I don't need Pọ̀lú mọ́, àbí? You are useless. Ṣé o ti sọ fáwọn èèyàn? Question number 2. Have you told the world where your son is? You won't sorrow. O gbẹ́nu ṣe òun kọ lẹ́tà sí Kẹ́mi Olúnlọ́yọ̀ sons. Òun tún mọ orúkọ wọn. Ó bàjẹ́ fún Ìyábọ̀. Ṣé o ti sọ bí sọ́mọ tiẹ̀ wà? Have you told people where your son is? Where is Festus, Yabo? Is Festus in a mental home? Where is Festus? Answer the question. Mental health, only mental health ló máa dojú bọ̀. Níbo lọmọ ẹ wà? Question number 3. Ṣorí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Lizzy àti TVC. Moriah Falabi Brown, you better be very, very attentive instead of getting to things you shouldn't be getting into. Lizzy Anjorin is asking you guys to retract the story about her stealing something and all this stuff. You guys are going to be sued. Your PR department had to write a letter to apologize to me. Obstruct justice. Wá pèrè ní justice for Mohbad ní bẹ̀rẹ̀. Ó rọra fi yẹn snuff owó 65 million. Ẹ wá gbé VDM. Ẹ ṣe sú èmi. Nonsense. Insult upon injury.
All of you be very careful. That's what I'm saying. Be very, very careful. Arrest will be coming soon on that case.